have to cry out now. Let APC cancel justice and mandate forum. Bó ti ṣe ń fẹ̀hónú hàn làwọn èèyàn ti sọ pé dájúdájú ọ̀kan lára àwọn èèyàn ìyálọ́jà olóyè Fọláṣadé Tinubu Òjó tí àwọn àgbààgbà kan nínú ẹgbẹ́ òṣèlú APC ṣe kinní yẹn fún tí wọn kò jẹ́ kó rí tíkẹ́ẹ̀tì gbà gan-an ni ọmọ ààrẹ Nàìjíríà ṣe fa ìbínú yọ ò. Ṣebí ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú APC tó wáyé nínú èyí táwọn ẹgbẹ́ náà ti yan àwọn tí ó gbé àsíá ẹgbẹ́ ọ̀hún dání láti díje dupò lọ́dún 2027 láwuyewuye burúkú ti bẹ̀rẹ̀ báyìí o. Ní báyìí Fọláṣadé Òjó ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀ ló ń lérí pé àfi kí wọ́n tún èsì ìbò abẹ́lé ìyẹn primary election yìí yẹ̀wò lẹ́ẹ̀kan sí o. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣetán láti bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC fa wàhálà gidi. Lónìí Wednesday gan ni Fọláṣadé sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọlọ́jà àti àwọn tọ́rọ̀ kàn ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Aláùsá níkẹjà. Ó ní níṣe ni wọ́n tẹ̀rúbọ ìbò ọ̀hún pàápàá jùlọ Mọ́ṣẹ́ constituency 2 Agége constituency 2 àti gbogbo constituency Ojokoro lápapọ̀. Tí ẹ bá gbàgbé láìpẹ́ yìí ni ẹgbẹ́ òṣèlú APC ṣe ìkéde èsì ìdìbò abẹ́lé wọn fún ilé ìgbìmọ̀ aṣòfin Èkó àti ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ṣá o Fọláṣadé tẹnumọ́ pé wọ́n ti ṣèrú níbi àwọn ìbò constituency kọ̀ọ̀kan bíi Mọ́ṣẹ́ constituency 2 Agége constituency 2 àti Ojokoro lẹ́yìn tó jẹ́ pé àwọn ẹlòmíràn ni wọ́n yàn síbẹ̀. Ó ní àwọn ẹni tí wọ́n ṣòjóró fún yìí ni akin ẹgbẹ́ ọ̀hún táwọn ó jọ fẹ̀hónú hàn lórí mọ̀dàrú tí ẹgbẹ́ òṣèlú APC ṣe. Bákan náà ni Fọláṣadé pe gbogbo àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC láti dá sọ́rọ̀ ọ̀hún kíákíá kí wọ́n tó kéde fún campaign nítorí irú nǹkan bẹ́ẹ̀ máa ń fa wàhálà sínú ẹgbẹ́ òṣèlú tí wọn ò bá ṣe àtúnṣe sí i lẹ́yìn tí ó pín ẹgbẹ́ wọn sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìbò ọdún 2027. Bẹ́ẹ̀ ni Fọláṣadé kìlọ̀ wípé tí wọn ò bá ṣe àtúnṣe sọ́rọ̀ yìí kò ní sí ìwúrí fún àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe òjòrò fún tó lè mú ìṣọ̀kan wọn mẹ́hẹ̀ àti pé irú ìwà bẹ́ẹ̀ ò tọ́ sí ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́. Lákòótán Fọláṣadé ṣèlérí àti dúró digbí fún àwọn ọlọ́jà obìnrin nípìnlẹ̀ Èkó pàápàá jùlọ bí wọ́n ṣe ṣe àtìlẹ́yìn fún Babafẹ́mi Hamzat ẹ tó fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Síbẹ̀ ó fẹ́ kí wọ́n má yọ ẹnikẹ́ni sọ́tọ̀ nínú ọ̀rọ̀ òṣèlú nítorí àwọn ọlọ́jà náà ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn àti pé kálukú ló ní ìwúlò tiẹ̀. Ju gbogbo ẹ̀ lọ ọkùnrin olóṣèlú kan tó wà nílùú Agége Honorable Mutiu Ọláìdé Ọládèbó ẹni táwọn èèyàn tún mọ̀ sí Ọ̀kadìgbò tí wọn kò fún ní tíkẹ́ẹ̀tì gan ló mú ìyálọ́jà general ọmọ Bọ́lá Ahmed Tinubu fa ìbínú ńlá yọ ò. Bẹ́ẹ̀ làwọn èèyàn tó mọ ètò òṣèlú àdúgbò náà sọ pé Ọ̀kadìgbò èèyàn ìyálọ́jà ni òun kò sì ní lajú ẹ̀ sílẹ̀ kí wọ́n yan kándídéètì ẹ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láíláí. Òbí ti bẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu ó ní kí ọmọ Àbíbátù Wọ́ngàjí máa gba ilé rẹ̀ lọ tí kò bá rí ìjọba Nàìjíríà ṣe mọ́. Ọ̀kan lára àwọn ògúnnágbòǹgbò olóṣèlú tó bá ààrẹ Bọ́lá Tinubu figagbága lásìkò ìbò ọdún 2023 Peter Obi tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ ti sọ fún ààrẹ Tinubu pé kó fipò sílẹ̀ o tí kò bá rí ètò ìjọba ṣe mọ́ nítorí níṣe ló dàbí pé kinní ọ̀hún ti dàrú mọ́ àkànbí ọmọ olódòdó lójú. Ẹgbẹ́ òṣèlú NDC ni Obi wà báyìí tóun náà sì ń gbáradì láti kojú Tinubu lásìkò ìbò ọdún tó ń bọ̀. Ọmọ Ìgbò yìí gan ló sọ fún Tinubu pé kó lọ kó gbogbo ẹrù rẹ̀ tó kéré àti èyí tó wúwo kó fi Aso Rock sílẹ̀ èyí tó ṣe nínú ọ̀rọ̀ Nàìjíríà tó gẹ́ níwọ̀n ìgbà tí kò bá ti rí ìjọba democracy ṣe fún àwọn aráàlú mọ́ tó jẹ́ pé ó kàn jòkó sí Aso Rock lásán ni. Ó fi kún pé kí Tinubu dẹ́kun àwáwí tó ń sọ kiri nítorí kò sí àyè fún ìyẹn mọ́ o àti pé nǹkan tóun rí lòun fi sọ pé òun fẹ́ dórí ipò ààrẹ Nàìjíríà bẹ́ẹ̀ kì í ṣe àwáwí lòun máa ṣe ní tóun bá dórí ipò yìí bí kò ṣe láti yanjú gbogbo ìṣòro tó ń kojú Nàìjíríà tí Tinubu ò rí ojútùú sí látọjọ́ yìí. Ó túbọ̀ là á mọ́lẹ̀ dáadáa pé àwọn èèyàn ò fẹ́ ẹni tí ó máa sọ àwáwí nípò ààrẹ o àfi ẹni tó ní iṣẹ́ náà ṣe. Fún ìdí èyí òun gan lòun kájú òṣùwọ̀n láti ṣiṣẹ́ òun láṣeyọrí. Wàhálà rẹpẹtẹ nínú ẹgbẹ́ ìṣèlú ADC níṣe ni Rotimi Amaechi yarí máwọn Àtíkù lọ́wọ́. Ọlọ́run kẹ́yìn sí àbájáde èsì ìbò pámárì wọn ó làwọn kan bá sọ pé èdè rẹ o. Mínísítà tẹ́lẹ̀ fún ètò ìrìnnà ọkọ̀ láyé ìjọba Buhari Rotimi Amaechi ló korojú sí àbájáde èsì ìdìbò abẹ́lé ẹgbẹ́ ìṣèlú ADC. Nínú èyí tí wọ́n ti sọ pé Àtíkù Abubakar ló sì ń léwájú tí Rotimi wà ní ipò kejì. Nígbà tí Hayatuddin tóun náà jáde láti dupò wà ní ipò kẹta, Amaechi gómìnà Rivers State tẹ́lẹ̀ sọ pé òjòrò ló kún nínú ohun táwọn èèyàn yìí ṣe. Bẹ́ẹ̀ ni wọn kò fààyè gba àwọn olólùfẹ́ òun láti dìbò tí ọ̀pọ̀ màkàrúrù sì kún
kún nínú ètò ìdìbò ọ̀hún. Lórí ìkànnì X ló ti sọ lẹ́yìn ìdìbò tó wáyé lánàá Tuesday nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bẹ́ẹ̀ ló tẹnumọ́ pé níṣe ni wọ́n gbé èsì ìdìbò àgbélẹ̀rọ jáde lẹ́yìn tí wọ́n ṣòjóró wọn tán. Bẹ́ẹ̀ lọkùnrin olóṣèlú yìí sọ pé òun kò fara mọ́ àbájáde èsì ìdìbò ọ̀hún. Ó ní ká ní àbájáde ẹ̀ jẹ́ ohun tó lọ bó ṣe yẹ ni kò sóhun tó lè ní kóun má tẹ́wọ́ gbà. Ṣùgbọ́n èyí tó kún fún jìbìtì òun báyóbáyó yìí irú àkòyẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC tó sọ pé òun fẹ́ wá fọ ìlú mọ́ ni. Ó ní ìdá 100 ọmọ ẹgbẹ́ ni wọn kò fún láǹfààní láti kópa nínú ètò primary ọ̀hún. Bẹ́ẹ̀ irú èyí kì í ṣe ohun tí ẹgbẹ́ náà dúró fún àbí nígbà tí àwọn náà bá mọ ọgbọ́n ìbò yìí àti lílo ọ̀nà láti fẹ̀tọ́dọ̀ àwọn tó fẹ́ dìbò kí wá ní ìyàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú ADC ní sáwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ń pariwo wípé àwọn yàtọ̀ sí wọn. Tẹ́ ò bá gbàgbé Monday tó kọjá ìní ẹgbẹ́ òṣèlú ADC ṣètò ìdìbò abẹ́lé láti yan ẹni tí yóò dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ ọ̀hún. Lára àwọn tó jáde náà ni Atiku Abubakar, Rotimi Amaechi àti Muhammad Ayatollah, ẹni tó ti jẹ́ ọ̀gá àgbà ní báǹkì ńlá kọrin ìyẹn FSB International Bank. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú yìí kò tí ì kéde gbogbo èsì ìbò ọ̀hún. Bó ti ṣe wọlé láti ìpínlẹ̀ 36 káàkiri Nàìjíríà tìlú Àbújá, síbẹ̀ Atiku Abubakar ló ṣe ń léwájú. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ Olúṣọlá Àríkẹ́ Ayékòótọ́ jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ ADC fún ipò aṣojú-ṣòfin ẹkùn ìdìbò Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Ìdùnnú ló ṣubú layọ̀ fún gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó tún jẹ́ àgbà oníròyìn ní Ọ̀nàrẹ́bù Olúṣọlá Àríkẹ́ tọ́pọ̀ àwọn èèyàn mọ̀ sí Ayékòótọ́ lórí bó ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje fẹ́gbẹ́ òṣèlú ADC tìpínlẹ̀ Èkó fún ipò aṣojú-ṣòfin ní ẹkùn ìdìbò Àlímọ̀ṣọ́ nínú ìbò tó ń bọ̀ lọ́dún 2027. Níbi ìbò abẹ́lé ẹgbẹ́ náà tó wáyé lọ́sẹ̀ tó kọjá ní akọni obìnrin olóṣèlú yìí ti fẹ̀yìn ẹni tí wọ́n jọ jáde dupò ọ̀hún ìyẹn Ọ̀nàrẹ́bù Mojeed Anjolayi Ajanlẹ̀ pátápátá. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbésẹ̀ ló ti wáyé nínú ẹgbẹ́ ADC lórí ẹni tí yóò ṣojú fún àwọn ipò aṣojú-ṣòfin ọ̀hún kó tó di pé àwọn méjèèjì pàdé lórí pápá tí Àríkẹ́ sì fẹ̀yìn ọkùnrin náà jẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC agbègbè Àlímọ̀ṣọ́ ṣe wí lọ́jọ́ tí wọ́n dìbò ọ̀hún, wọ́n ní àwọn mọ̀ ṣàtìlẹ́yìn fún Àríkẹ́ Olúṣọlá gẹ́gẹ́ bí olùdíje nítorí àwọn mọ̀ pé ó kúnjú òṣùwọ̀n. Wọ́n ṣàpèjúwe bí ẹni tó ní ìrírí láti lè ṣe aṣojú wọn tó bá dé ìlú Àbújá tí yóò sì fi ran àwọn Àlímọ̀ṣọ́ lọ́wọ́. Ọ̀nàrẹ́bù Àríkẹ́ Olúṣọlá ti wá fẹ̀mí ìmoore hàn sáwọn èèyàn agbègbè Àlímọ̀ṣọ́ lórí bí wọ́n ti ṣe dìbò fún. Bẹ́ẹ̀ ló tún dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè àtàwọn àgbààgbà ẹgbẹ́ ADC fún oore ọ̀fẹ́ tí wọ́n fún wọn láti gba tíkẹ́ẹ̀tì ọ̀hún. Ó wá mú dá wọn lójú wípé òun kò ní dójú tì wọ́n àti pé wọn kò ní kábàámọ̀ ìgbàgbọ́ tí wọ́n ní sóhun. Àríkẹ́ tún lo àkókò náà láti rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC láti jọ ṣiṣẹ́ pọ̀ nítorí àgbájọwọ́ la fi ń sọ̀yà. Kí wọ́n jẹ́ káwọn jọ ṣiṣẹ́ pọ̀ láti rí i pé ẹgbẹ́ wọn jáwé olúborí láti ipò ààrẹ, aṣòfin àgbà, aṣojú-ṣòfin, gómìnà àti ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ó sọ pé ó dóhun lójú pé ẹgbẹ́ òun ni yóò jáwé olúborí nínú ìbò ọdún 2027. Ó ní kí APC máa palẹ̀ ẹrù wọn mọ́, ADC ti dé láti gbàjọba lọ́wọ́ wọn.